àwọn bandit tó dá wàhálà lẹ̀ níjọ́sí nílùú Ọ̀wọ̀ tó yìnbọn pa àwọn èèyàn ní ṣọ́ọ̀ṣì kátólíìkì nílùú Ọ̀wọ̀. Àwọn lọ́ọ̀yà wọn ti jáde o wípé àwọn fẹ́ gba béèlì àwọn 5 tọ́wọ́ bà. Ẹ bá wa kálọ̀ níkànnì Amebo Arena TV. Ìmíràn rèé oríire dé ìlú Ìbàdàn ní Yemẹtu táwọn èèyàn ti rí dísù nínú kànga o. Ẹ bá wa kálọ̀ fẹ́kúnrẹ́rẹ́ ìròyìn náà. Ọjọ́ burúkú ìṣùgbọ́yìnmú ní ọjọ́ 5 oṣù kẹfà ọdún 2022 táwọn bandit ya wọnú ṣọ́ọ̀ṣì kan ṣọ́ọ̀ṣì kátólíìkì ńlú Ọ̀wọ̀ tó bẹ̀rẹ̀ sí yìnbọn takòtakò kàràkàkàkà tó bẹ̀rẹ̀ sí pa àwọn èèyàn lóríṣiríṣi o. Wọ́n pa àwọn èèyàn 40 àwọn èèyàn 40 lọ́gbẹ̀mí mì àwọn èèyàn bíi 100 ló ṣe léṣe ńjọ́ náà. Ǹjẹ́ yìí ti gbàgbé ni? Àwọn ò gbàgbé ìjàmbá burúkú tó ṣẹlẹ̀ nílùú Ọ̀wọ̀ Ondo State ló ti ṣẹlẹ̀ táwọn bandit ya wọnú ṣọ́ọ̀ṣì kan nígbà tí àwọn èèyàn ṣèjọsìn níjọ́ Sunday tó bẹ̀rẹ̀ sí ní yìnbọn pa àwọn èèyàn sáré kìtìkìtì láti sàsálà fẹ́mi ara wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì gbẹ̀mí mì ńjọ́ náà àwọn èèyàn ṣèṣe. Ọjọ́ burúkú ìṣùgbọ́yìnmú lọ́jọ́ náà jẹ́ o. Ìròyìn náà sì gbòde kan àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pariwo pé nǹkan báyìí ò tọ́ nílùú Nàìjíríà. Ǹjẹ́ èyí ti gbàgbé ni? Àwọn ò gbàgbé àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ lọ́padà fọwọ́ gan ni àwọn 5 kan ọwọ́ bá àwọn 5 lọ́ní wípé ọmọ Al-Shabab ni wọ́n bandit ni wọ́n. Ọkọ̀ wọn sọ́dọ̀ lọ́gbà ẹ̀wọ̀n bẹ́ẹ̀. Ìgbà tó yá o tó di oṣù kẹjọ ọjọ́ 11 ọdún 2025 ìyẹn ló kó wọn lọ sílé ẹjọ́ tí wọ́n ka ẹ̀sùn bíi 9 lé wọn lórí lóríṣiríṣi o tọ́nu wípé wọ́n tún ń gbìyànjú láti tún dàbò míì rú. Ohun tó tún wá yà wá lẹ́nu ni wípé àwọn lọ́ọ̀yà wọn náà tún dé wọ́n ní wípé àwọn fẹ́ béèlì àwọn 5. Idris Abdulmalik Alkazeem Idris òun lẹ́lẹ́kejì Jamiu Abdulmalik lẹ́lẹ́kẹta Abdulhalim Idris lẹ́lẹ́kẹrin o Mọ́mọ́ Abubakar lẹ́lẹ́karùn wọn. Ìyẹn tí lọ́ọ̀yà wọn Abdullahi Awal Ibrahim tó lóun fẹ́ gba béèlì wọn lọ́jọ́ 11 oṣù kẹjọ 2025 àwọn adájọ́ ò gbà wọ́n ní pé rárá o. Ó ń sọ pé tó bá ní ṣọtí káwọn gba béèlì wọn àmọ́ àwọn adájọ́ ní rárá kò lè rí bẹ́ẹ̀ nítorí pé ẹ̀sùn tó wà lọ́rùn wọn pọ̀. Ó lágbára o. Àwọn tó dá wàhálà lẹ̀ ní ṣọ́ọ̀ṣì Ọ̀wọ̀ ń jọ́sí tó pa àwọn èèyàn yánnayànna wọ́n fẹ́ wá gba béèlì wọn lẹ̀ o. Ẹ bá wa kálọ̀ níkànnì Amebo Arena TV. Dísù ń ṣọ̀ wàràwàràwà nínú kànga ní Yemẹtu ìlú Ìbàdàn. Àwọn ọlọ́pàá ti gán ní dísù nínú kànga ìlú Ìbàdàn ní Yemẹtu. Ìgbà táwọn èèyàn ṣí kànga tó fẹ́ pọnmi ni wọ́n bá rí wípé dísù làwọn gbọ́n síta làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní bára wọn jiyàn pé ṣé dísù lélẹ́yìí àbí ṣé pẹtiró ni. Ló bá di wípé wọ́n lọ sọ ní Yemẹtu division ìyẹn ní police division bẹ́ẹ̀ láago 6 kọjá lọ́jọ́ sátidé ọjọ́ 6 oṣù kẹsàn-án. Lọ̀rọ̀ bá di bó lọ yà àwọn èèyàn bẹ̀rẹ̀ sí lọ́bẹ̀ wìtìwìtì wípé kí ló dé ṣé pẹtiró ni àbí dísù ni lọ́n bù wò kábíyèsí Elédùmarè. Àwọn minister of environment ti sọ̀rọ̀ wọ́n ti ní pé kó farabalẹ̀ yẹ̀ wò kó má jẹ́ wípé ibì kan ló bẹ́ẹ̀ àbí páìpù kan ló bẹ́ tó fi di wípé dísù dénú kànga o. Wọ́n ní kó farabalẹ̀ mọ̀ kó má jẹ́ wípé páìpù kan ló bẹ́ẹ̀ lábẹ́ ibì kan tó fi wọnú kànga lọ. Dísù ń ṣọ̀ wàràwàrà nínú kànga kan ní Yemẹtu nílùú Ìbàdàn. Ẹ bá wa kálọ̀ níkànnì Amebo Arena TV. Tó bá jẹ́ gbà àkọ́kọ́ tẹ́ ń bá wa pàdé rèé ẹ dákun ẹ subscribe sí channel wa kẹ́ notification bell kó máa sọ fún yín tá a bá ti mú fídíò mìíràn jáde. Ó dàbọ̀.